Africa Content TV. Gbogbo tí bá ṣàdúrà àdúrà tí bá ṣe lórí àbálòjọ́lé ìdílé sí. A máa lọ sí sáárì, àwọn lọ sí wọ́n láti ní kọ́rẹ́sì. Àwọn lọ sí àdúrà ìgbé. Lọ́wọ́ lọ́wọ́ wọn ló pè é lórí ẹ ṣe mo ní bẹ́ẹ̀ yàrá yìí. Láti náà máa ń ṣe àlòkù àwọn títí lọ láyé. Ó ní mo ti máa lágbàdá. Mo ti máa lágbàdá. Láyé ló bẹ̀rẹ̀ sí ìdìbò máa ń ṣe. Ọdún yìí ló pè mo ti máa lágbàdá. Bí máa ń ṣe àwọn orúkọ ọ̀rọ̀ sí ọmọ òṣèlú lọ́dún. Orí tó bá nínú ìlú ìsọ́nà. Àwọn ṣọjọ́ ìdí tó fọ́ 49 àwẹ̀. Láti ló bẹ̀rẹ̀ sí ìpín náà ṣe. Bí ẹ máa wọ́n ṣe sọ́rọ̀. Bí máa ṣe 30. Bí máa ṣe 90. Láti ló bẹ̀rẹ̀ sí ìpàdé. Èmi ò wá kúrẹ́. Wọ́n lè fọ́ kúrẹ́. Ohun ìlú ọ̀hánà ń fọ́. Bí máa ṣe ìṣẹ́wé. Ọlọ́wọ́ ọkọ̀ fún mi sọ́nà. Bẹ́ẹ̀ tí mo ṣe tó. Wọ́n fẹ́ sáájú fún ìṣe wẹ̀wà. Ọmọ ìyá ló ń sì yá sí. Láti yọ sí wọ́n sí ọ̀dọ̀.
láti lọ sí òsì láti lọ sí òsì àmọ́. Fẹ́ o, èmi ò yé ọlọ́run láti lọ sí òsì àwọn arẹ́rẹ́ àgbẹ̀rẹ̀ àwọn ẹ̀dáyọ̀ èdè ìfẹ́ èépítù ọjọ́ kejì oṣù kẹrin lọ àwọn apáwẹ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ wá sí lọ́pàwẹ̀ ẹ̀yin lọ àpapọ̀ tó ń pàwẹ̀ láyé ẹ̀yin tẹ́ fi ń pàwẹ̀ lọ́pàá kò yìnbọn lájú àti ẹni náà ẹ̀bọ̀ ẹ̀rọ sí wọn ẹ wá pé ẹ ti lè tàn rẹ̀ ìwà yóò dá àti ní ìlú rẹ̀ mọ̀ ẹsẹ̀ gẹ́gẹ́. Ìjọba ọ̀pọ̀ ṣẹ́gbẹ́ lọ́lọ́wọ́ lọ́lọ́wọ́ ọba tí ó fẹ́ lẹ́yìn ọba tó ní nípa lóyún náà ó ló lè ṣe agbẹ̀rẹ̀ rẹ̀ báyọ̀ yára ààrẹ yóò sì lálọ́ láàbà tinútinú jọba náà. Àfẹ̀yàwó lẹ́nu. Ìdí ọjọ́ kejì.